ẹ ǹlẹ́ ọmọ Yorùbá, mo kílé mo kọ́nà mo kóyún ní mo kí àṣẹ ẹ̀dí. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín o. Bùwá omi láwọn agbọ́nú léyìí ànígbọ́ bùwá àgbo. Wọ́n ní béwúrẹ́ bá wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmújẹ. Àgbò tó wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúṣe lọ́bẹ̀. Bọ́mọ nìyẹn bá wọlé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ràn olùwọ̀, ayé ò ní fi wá bọlẹ̀ tọmọtọmọ. Ta ló wà nínú búdò tí ń domirú? Èmi ọmọ yín náà ni Lukumanu ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kan fìdílé nǹkan jẹ́ akẹ́kọ̀ọ́. Mo kí gbogbo ọmọ ọkùnrin tí ń fòótọ́ ọ̀nú jáwé, mo sì kí gbogbo wa lóbìnrin tí ń fòótọ́ ọ̀nú wa gbò. Ewé ò ní gbòdì. Abánjáwé ewé ọmọ ajá, bàbá àwọn àgbò egbò ọmọ àwa o. Ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ìwọ láyé, èmi láyé. Tí ayé bá da yẹ̀pẹ̀ sínú gàárì èèyàn lè rí wa mú o. Gbogbo nǹkan máa dàrú fún èèyàn ni. Àwọn àgbàlagbà sì ní bí ilẹ̀ bá ń bínú ọwọ̀ ní bẹ́ẹ̀. Bí ilẹ̀ bá ń bínú sẹ́, tá a bá yọ ọwọ̀ tí yọ bẹ́ẹ̀ yóò sì gbọ́, ilẹ̀ náà mọ̀ padà. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ajá rí tèmi ṣe tí mo fẹ́ fún wa yìí. Tí a bá lò torí ẹ̀ máa ń sọ fún wa pé ogun tí ń bẹnu ayé ẹlòmíì ó lágbára púpọ̀. Wọ́n tó gun bẹ fún tọ́lọ́ lo sólẹ̀ tọ́lọ́ lo aṣínà kò ní ṣiṣẹ́. Àwọn àgbààgbà lọ́mọdé ẹ̀ ta bẹ́ẹ̀ ni. Iṣẹ́ yìí tí a bá lò ó jẹ́ kí àwọn ìdènà burúkú kó kúrò fún ni, kéèyàn sì rí ọ̀nà àbáyọ. Ẹ bá ń tọ́jú odidi ẹyẹlé funfun kan, ẹyẹ kòwé kan, ẹyẹ òǹbẹ̀ kan, iṣu ògìrì sákọ́, ẹyẹ ẹ̀gà akọ, ẹyẹ ẹ̀gà abo, eku asín, ẹ̀rọ̀ rókò, ẹ̀rọ alámọ̀ lọ́pọ̀lọpọ̀, igi ńlá, ewé làbẹ́làbẹ́, ewé làbẹ́làbẹ́, ewé jẹ́míníhò, àwọn ènìyàn pè ní jẹ́míníhò, òun náà ní jẹ́ bẹ́ẹ̀. Ewé sìsì, ewé àkókò, ewé làpálàpá pupa àti funfun, àtàwọn kankan. Àwọn nǹkan tó kù á fi kún. Tá a bá parí iṣẹ́ ìtàn, ó ní ọjọ́ tá a fi lò pẹ̀lú àwọn kankan. Ẹbù yòókù tó wá kú oníbo ṣe ṣe bẹ́ẹ̀ ni. Bí wọ́n bá fẹ́ kọ̀ rẹ sínú ìyà yóò yọ, wọ́n bá fẹ́ kọ̀ rẹ sínú ìdè yóò tú, ọ̀nà rẹ̀ ọ̀la. Ọmọ ẹ̀yà tó ti wà mí sẹ́tò rí promotion, ọ̀nà àbáyọ tó yẹ kálòmí orí. Ọmọjọ́ tó ti wọlé ọkọ wọn lílé ọmọ dá, wọ́n ní nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ náà dá, omi ara rẹ̀ dá, wọn ò sì jẹ́ lóyún. Oyún tó yẹ ká ẹni láyé ojú oorun lẹ tí ni. Ayé burú púpọ̀. Ayé bẹ́ẹ̀ bá doyin ẹ má ta wá, bẹ́ẹ̀ bá dodò ẹ má gbé wa lọ o. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ìwọ tó bá fẹ́ kàn sí Lukumanu ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìkòkò tó bá fi jó iṣẹ́ yìí ó kọ́kọ́ pẹ̀rọ̀ sí i. Ó pẹ̀rọ̀ sí kòkò yìí. Àwa ewé àgbo, ewé èsìsì,
ewé tẹ̀tẹ̀ àbáláyé, ó sì wá wá ewé àkókò pẹ̀lú ìgbín, ó bomi sí, ó fi fọ ìkòkò yìí dáadáa. ó ti pẹ̀rọ̀ sí tán, ewé tó fi pẹ̀rọ̀ sí kòkò yìí gan, ó tún níbo ó ti ṣe lórí tàbí kan ọgbọ́n lórí tàbí kan sẹ́, ó tún níbo ó ti ṣe. kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbààgbà nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nù. gba nọ́mbà orílẹ̀-èdè Benin 01 54 65 1928 jẹ́ n bọ́ fi kóòdù sí +229 01 54 65 1928. ẹ̀yin èèyàn wọ ẹgbọ́ kẹ́ mú sọ́dọ̀ o, ó ṣeé ṣe o kẹ́ gbọ́ pé bàbá ọgbọ́n kókó ní dégà kan, ó ṣeé ṣe kẹ́ gbọ́ bẹ́ẹ̀. níbi tá a máa ń pariwo fún wa yìí pé bí ẹ̀yin ọjà dégà kan wọn ò lé wa o, àtúnṣe ráńpẹ́ lọ́fẹ́ bá ìrìn àjò wa, torí àwọn wábi tó gbá èyí dáadáa ọlọ́run fa ìgbà wá. àwọn àgbàlagbà sì ní bàbá tí débi tá ń lọ èèyàn ní dúró náà ni. kódà ẹ̀yin tẹ́ bá bá wa jẹ́ dìmàṣẹ́, tẹ́ bá bá wa ríbi tó sọ̀ǹtọ́ láàrin bíi sí táńtó àfọ́ntúrú ó wà bẹ́ẹ̀ kọ́ láti jẹ́bi tí tó yẹ pé ọ̀nà rèé títì rèé, ibi tí ọ̀pẹ sí títì, ó yìí jẹ́ pé dégà kan yìí náà ni à ń wa níbi tí èsè ilé elérò, ṣé ń gbọ́ ibi tí èsè ilé elérò ẹ̀ ń tẹ́ ti dọ́dọ̀ wa, ẹ ti mọ ibi tí à ń gbé, ẹ ti mọ bó ṣe rí, bó ṣe jẹ́ nù. ọlọ́run kọ́ fà ìgbà gbogbo wa o. ẹ lè bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ, ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bá mi sọ̀rọ̀ nínú WhatsApp mi, ẹ̀ ń tẹ́ bá bá wa rí ní orílẹ̀-èdè Nàìjíríà láti Kòròdú garage ọgbọ́n mọ́tò tí ń lọ báyé kù kẹ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́lẹ́ lọ́ọ̀yà, ọ́fíìsì mi nìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin tẹ́ ń bèèrè pé yọ̀wò ní dé Nàìjíríà, ẹ wò pàkọ́ yín wò, mo dé tán, bó ṣe jẹ́ nìyẹn. á dára fún wa o. ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin, ẹ ṣeun ẹ kú àlejò bàbá ọgbọ́n, á dára fún wa o. àìsàn àlejò máa ti dólè ìrìn àjò ọdún 5 kò kó kékeré àti yan dólè, ó lè jẹ́nu. á dára fún wa o. ó gbọ́ ẹ̀yin èèyàn mi gbogbo, ọ̀nà ńlá fún yín, ẹni ṣubú dànù o, ẹja rọra máa ṣe o, mẹ̀sọ́mẹ̀sọ́ láyé o, má dúró o, ẹni ó bá dúró ayé mú o, má sùn, tó bá sùn èèyàn kì í sùn, ẹni tí ó bá sùn kò lè débi orí rẹ̀ wà, tó bá tún débi orí rẹ̀ wà tó ń ṣe dìọ̀dìọ̀ wọ́n gbà á mọ́ lọ́wọ́, bó ṣe jẹ́ nù. ayé ò ní gbogbo wa o, wọn ò ní gbà tèmi, wọn ò ní gbà tiẹ̀. ire o, ire kàbìtì nílé gbogbo wa o.